Karamakumullah ọlọ́mọṣà járin pé ọlá níbi lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run bá wa ṣe àlékún àlàáfíà fún yín gbogbo tẹ́ ẹ̀ ná fún wa mímọ̀ ni kọ́lọ́run má jẹ́ ó tán láíláí ọlá níbi lọ́dọ̀ ọlọ́run kẹ́mi mímọ̀ náà kó gùn jù ẹ̀mí yín lọ àlùbáríkà níbi lọ́dọ̀ ọlọ́run èyí tí a fi kó ńlẹ̀ tó wá fẹ́ kẹ́ ẹ sinmi ṣùgbọ́n èyí wọn náà táwọn èèyàn wọ́n ti ń béèrè lérè ẹ̀ púpọ̀ òun ni pé ìyàwó ilé tó lóyún mọ́kọ ẹ̀ la tí igi ń bẹ lérè ẹ̀ wá lóyún mọ́kọ ẹ̀ la ẹnìkan padà wá dé nígbà tó pẹ́ òun oyún tó ní mọ́ ọkọ rẹ̀ láwọn tí èsì tọkọ òun ẹnìkan padà wá kílèmù ọmọ yẹn irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ojú wo ni Islam fi wò. èyí tó béèrè òun Islam fojú kan wò constitution Nàìjíríà fojú kan wò constitution Nàìjíríà pẹ̀lú sẹ̀ríà àti Islam ó yàtọ̀ síra wọn ìmọ̀ àpàdé ńgbà mi òfin Nàìjíríà yàtọ̀ òfin Islam máa pàdé ńbò mi wọ́n bára mu bọ̀mí wọ́n sì kẹ̀yìn síra wọn àmọ́ bí eléyìí wọ́n kẹ̀yìn síra wọn bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé obìnrin wà nílé ọkọ obìmọ̀ àkọ́kọ́ ọkọ obì kejì ọkọ obì kẹta ọkọ ìgbà tó délẹ̀ kẹrin àlè lónìí ọgbọ́ ìgbà tó délẹ̀ karùn ọkọ lónìí ọwọ́ di wípé ń gbọ́ ọmọ dàgbà tó ọkọ tí yà lè rí àlè òtún bí wọ́n tún burú dé láyé tá bí ayé tún lágbára dé àlè òtún wa kọjá ńlé ọkọ yóò tún wá sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ ilé tó ń lọ́wọ́ kan yẹn mo ní dúkìá kan bẹ́ẹ̀ o kì í tásìkò tó máa gbà ni o yóò máa fojú sọ bọ́mọ tí ń dàgbà bí sí ń lọ léèwé yóò ti jẹ́ kí ọlẹ́rìí gbélé lómi ìfà yóò ti jẹ́ kí bàbá wọn bá wọn tọ́ òun ni bàbá wọn tún wá fẹ́ràn jù tọ́ba tún wá fọkàn pé eré burú ni ọmọ gángan nu ẹyin lójú rẹ nu òun ni wà fẹ́ràn jù ní tí mo rí ni o ọmọ wọn wà dàgbà ó lè jóbìnrin ó lè jọkùnrin yóò máa fojú sọ yóò ẹsẹ̀ wá jáde pé tọ̀ òun fẹ́ gbọ́mọ àwọn tọ́ba fa wàhálà tọ́ba kọ́ máa ní kí àkọ́fẹ́ dà fún ni ẹ pè wá àṣàkẹ́ nígbà bóun tá ń lọ mọ́ ọ̀rọ̀ ọ̀sán ló kó bá mi náà rí wàhálà bẹ̀rẹ̀ nù ni tó ti yé tọ́ba wá di pé wàhálà wá di bá wọn wà ní ẹ lọ lè ṣe DNA tọ́ba wá ṣe ti constitution ti Nàìjíríà nù tọ́ba ṣe DNA òun tọ́ba ti wá rí wípé àlè òun ló ní ọmọ ilé ẹjọ́ wa sọ wípé kún ó gbé ọmọ fún wọn àgbà òfin sẹ̀rí àkọ́mù tí Islam wá dá tí Islam wá dá tí Islam wá ní tọ́ba ti wá rí bẹ́ẹ̀ tó lè yọjú tó lè kílèmù wípé òun lòun ní ọmọ ẹ wá ṣe DNA lóòótọ́ ẹ bá wípé òun lọ lọ́mọ ẹ gbọ́dọ̀ jẹ́ ọ lọ yọ jẹ sẹ̀rí à tọ́ba jẹ sẹ̀rí àtàn kò tún wá ní gbọmọ ó lẹ́tọ̀ọ́ sẹ̀rí àkàtà ẹni ó ní bẹ́ẹ̀dì ẹni ó ní yìgì òun ló lọ́mọ tó òfin tọ́lọ́hún bẹ́ẹ̀ ni sẹ́yìn wọn dábàá tọ́lọ́hún lọ́tọ́ ma ẹ ma bọ́yọ̀ ma wọn ní ṣe rire bọ́yọ̀ ma ọlọ́náwó lé lérí jù ẹlòmíì tó wá náwó lé ọmọ òun lérí jù òun náà yunifásitì gbogbo ọmọ yòókù wọn lọ yunifásitì òun nìkan lọ yunifásitì ó wá parí tán ní bàbá mi èmi rí irú ẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá yẹn ní stroke straight ni ó sì lo ọdún mẹ́wàá lé stroke nǹkan tó kú lédi rọ̀rọ̀ yìí òun lọ́wọ́ pọ̀ nísìn tí wọ́n bá ní kó ń kálukú ọmọ ṣe DNA iná lójó owó DNA wọ́n máa fa owó DNA wọn ni ó yẹ kó wọ́n máa ṣe bí 25,000 kódà kó wọ́n máa ṣe 50,000 ayé ti parẹ́ wọ́n lè ṣe bí 300,000 bí 400,000 ọmọlúwò dọ̀mọ̀ tàríkà ọmọlúwò dọ̀mọ̀ tàríkà kódà gateman ó ní ọmọ mi gateman wàláhì ó ní ọmọ mi so Islam sẹ̀ríà ni amúlẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọ lọ hajar ẹlẹ́ lóko ẹlẹ́ òkò lẹ́yìn dábàtà ní ààrẹ bẹ́ẹ̀ ni alwaladu lil firash ẹni tó ní matrimonial bẹ́ẹ̀dì òun lọ́lọ́mọ ọkọ gangan lọ́lọ́mọ sẹ̀ríà nù àmọ́ lọ́ndà àti igi wọn ní kí ọmọ ọmọ bá àlè lọ èyí tí constitution èyí wọn ọ̀dà ọjẹ lọnu ọjẹ lọnu kò gbọ́dọ̀ jẹ lọ yóò jìyà kò tó wá ní lẹ́tọ̀ọ́ sọ́mọ kódà sẹ̀rí àwọn tó ní kò tó gbọ́dọ̀ parí ọmọ àwọn kókì kò gbọ́dọ̀ nítorí sàgẹ̀ sọ́mọ bàbá kókì so ọ̀ndà wípé ìjẹ́ irú ọmọ ni ọmọ tá a ti wọ̀nyí pé ọmọ àlè ni ọmọ àṣìná ni ìjọ lè jẹ imam àbí ò lè jẹ imam ọmọ àbí rẹ̀ pé ìjọ wa lè jẹ imam àbí ò lè wọn ní ọmọ àlè ní ìyá rẹ̀ ṣe ṣìnà ni wọ́n bí kò gbọ́dọ̀ jẹ́ ìmáàmù tó bá ma kéwú débẹ̀ tó ní mímọ̀ débẹ̀ tó jẹ́ pé òun ló ní mímọ̀ jù
nípa sẹ̀ríà ọmọ kéwú jù nígbà tá a ṣe debate fún wa àwa àdúgbò òun ló gbé fọ́ọ̀sì òun lẹ́fi jẹ́ kò sí ní tó ní kíru ọmọ bẹ́ẹ̀ kọ́ má jẹ ìmáàmù kò sí ní tó kàn án torí pé Aisha àwọn bí bẹ́ẹ̀ wípé ìjẹ́ ọmọ àlè àbọ̀ máa sìnà tí wọn ò so yìgì rẹ̀ tó lè jẹ ìmáàmù Aisha ni laysa alayhi min wizri àbàwáyé shay'un ìyáàlá Aisha ni ẹ̀ṣẹ̀ tí ìyá àti bàbá rẹ̀ ṣẹ̀ kọ̀ọ̀kan torí kọ́ mọ́ bẹ́ẹ̀ni òun kọ́ ló dáná níbo ń bọ̀ wáyé tiẹ̀ ni àwọn kan sọ ọlọ́kọ̀ rẹ̀ ni òun kọ́ dáná àwọn náà máa jẹ́ kéṣe yín fúnra o ti bá wọn yóò jẹ ìmáàmù yóò jẹ eléré ìlú o ti bá wọn yóò jẹ gọ́fúnà yóò jẹ pírẹsidẹ́ǹtì kò sí tí ò lè jẹ so ti get lórí ẹ̀sìn yóò dá sọ̀rọ̀ ẹ̀sìn tí yóò bọ́ síta gbangba tí yóò dá sọ̀rọ̀ rẹ̀ ẹnu pé ìtìjú kọ̀ọ̀kan ọmọ abẹ ní lára rẹ̀ so o understand bó ṣe rí nu ọlọ́run ó ṣàánú wa yóò ṣamọ̀nà wa ara yìí tá à ń sọ náà nù wípé ayé ti kásẹ̀ kan lẹ̀ ọkàn ẹ̀yọ̀kan wọn lẹ́yọ̀kan yókù tó kú wọn ní òun náà ò tó lẹ̀ mọ́ ẹ òjò ti ní turo bọ̀ lájọ yìí ẹnu ẹ̀yìn báyìí ti ń turo kílógù tí ẹsẹ̀ tó lẹ̀ kílógù tí yóò ṣubú nù ayé ń lọ bí tí ó wò nù kọ́lọ́mọ́ ti jowó nísìnyí o kọ́lọ́mọ́ ti jowó nísìnyí o kọ́sàánú gbogbo wa kọ́sàánú ọmọ Nàìjíríà Nàìjíríà yìí in fact n ta n ṣe Nàìjíríà yìí àwọn èbó ò ṣe rí àwọn Lárúbáwá ò ṣe rí ọ̀gbọ́ èbó ò ṣe rí àwọn Lárúbáwá ò ṣe rí ní bàjẹ́ tí ń bẹ nílùú Nàìjíríà tí ń bẹ Nàìjíríà ta wà yìí ọlọ́run wọlá Ànábì Muhammad ọlọ́run ò ní dààmú wa kò sì ní fi wá kalẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah.